Sheikh Adam. bẹ́ẹ̀ ni sà bọ́lọ̀ ṣe wá rí wọ́n dá Markaz kalẹ̀ bàbá ló dá Markaz kalẹ̀ so káṣí kọ́kọ́ skip yẹn díẹ̀ bí mọ́ṣáláṣí ṣe bẹ̀rẹ̀ bí ilé kéwú ṣe bẹ̀rẹ̀ ilé kéwú bẹ̀rẹ̀ ẹ rí yẹn nǹkan tí nígbà mo wà ń kékeré báyìí kékeré gan ni tán tiẹ̀ máa gbé mi kọ́kọ́ lọ́rùn wá sí Markaz bí kì í ṣe pé mo ti lè rìn àbí bákan. A single message for a global community, connecting the Yoruba heart to the soul of Islam. gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tí ẹ̀ ń kọ́ wa sà kọ́nà kó járe pẹ́ lórí madil Markaz hadiruhu wa mustaqbaluhu ẹ̀kọ́ wa lẹ́kọ̀ọ́ pé gbogbo ìgbà ọmọ akẹ́kọ̀ọ́ yóò máa rìn bí ayé ṣe ń rìn ni yóò máa wá wò ṣe sí tóoru bá ru tílẹ̀ bá mọ́ gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ ń bẹ̀ èèyàn gbọ́dọ̀ máa mú orí pa ń bẹ̀ kí wọ́n sì máa mú ọ̀rọ̀ ń bẹ̀ akramakumullah sà. èèyàn máa kẹ́kọ̀ọ́ sí i lójoojúmọ́ akramakumullah sà. bí wọn bá ṣe ń kẹ́kọ̀ọ́ sí yẹn yóò wá rí i pé ibi tó ń mọ̀ lénìí tó bá dọ̀là tó kẹ́kọ̀ọ́ sí yóò tún wá rí i pé àṣọ òun mọ̀ kankan. Allahu akbar. bó ṣe rí nìyẹn. sọlá adaba ní dáhàrú. ara ní nàkúsọ àkìlí báyìí sá masidadi tó wà ilima zadani ilima bijahali. akramakumullah kí Ọlọ́run kí ó járe pẹ́ ibi ẹ̀kọ́ yìí ibẹ̀ náà ni a fẹ́ gbà wọlé ẹ ti jẹ́ ká mọ̀ pé ìtàn èèyàn gbọ́dọ̀ máa tọ̀ kíyàn sì máa ta kíyàn wá kà kíyàn wá mọ ilé tó jẹ́ odidi ń bẹ̀ ibi tó a ti fẹ́ wọlé sàn pé ìtàn gangan kí ni pàtàkì rẹ̀ báwo lèyàn ṣe jọ ìtàn báwo lèyàn ṣe ń dá original mọ̀ téèyàn ó yọ gáfù téèyàn ó dẹ̀ yọ tẹ̀mín akramakumullah. ìtàn nígbà tí tàn kọ́kọ́ bẹ̀rẹ̀ akramakumullah kurafat làwọn èèyàn fi ń ṣètàn akramakumullah. ní pé lọ́dún báyìí òun ni wọ́n bí mi yóò máa bu ọjọ́ orí kúnra ẹ̀ yóò wo bóun ṣe rí yóò máa fi bu ọjọ́ orí ẹlòmíì ti gbó tí ó sì ti dàgbà. ogbó ló síwájú àgbà lọ́dọ̀ rẹ̀ tó bá wo gíláàsì yóò pé mo gbọ́dọ̀ lè fi akramakumullah kò tí ì dàgbà ní ogbó ni akramakumullah. ìyẹn bẹ́ẹ̀ ìyẹn lẹ́lòmíì ó máa wá fi hun oríṣiríṣi wípé lọ́dọ̀ òun àbí nínú ìdílé òun nǹkan báyìí ni nǹkan báyìí tó sì já sí pé irọ́ ni. akramakumullah. kurafat wa asatir akramakumullah. òun ni lẹ́yìn ìgbà yẹn òun ló pọ̀ jù. kurafat àti asatir. alukurani ló kọ́kọ́ fún wa láwọn ọ̀tàn. akramakumullah. torí ń bẹ̀yẹn ẹ ti rí ọ̀tọ̀ ní story ọ̀tọ̀ ní history. akramakumullah. story ni ìjàpá àti yánníbo story ni. àlọ́ àpagbè àlọ́ àpamọ̀ akramakumullah. story nìyẹn. history yóò ṣe double two ẹ̀. akramakumullah. yóò araka akramakumullah. arihu tàríkhan. akramakumullah. ètò fẹ́ araka yẹn yóò ní date. akramakumullah alákọ̀ọ́kọ́ step nìyẹn. yóò ní date. akramakumullah. yóò ní àsìkò. akramakumullah. yóò ní ààyè. yóò ní ìgbà. yóò sì láwọn tí wọ́n kópa ń bẹ̀. akramakumullah sa. so ìyẹn. òun náà ni alwaqtu azamanu almakan àti àwọn ashkhas tí wọ́n pè ní abtol akramakumullah. so ìyẹn a rí yẹn bẹ́ẹ̀. akramakumullah. so ìyàtọ̀ wà ní story. òun ló tún ṣe díẹ̀ ó tiẹ̀ tún ṣe parí nípa tó fi yòókù kalẹ̀ fún wa. Allahu akbar. torí ẹ̀ l'Al-Qur'an fi sọ pé inna anzalnahu qur'anan arabiyyan la'allakum ta'qilun. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alif lam ra tilka ayatul kitabil mubin inna anzalnahu qur'anan arabiyyan la'allakum ta'qilun. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. نحن نقص عليك أحسن القصص. Kùránì yanjú ẹ̀. Allahu akbar. Wípé ìtàn tó ń fẹ́ pa fún ẹ yìí ahsanul qasas ìtàn tó mọ́ni tí ò ní ròyìn. o lè rí tó dáa jùlọ mọ́ bomi. torí antanul qasas wa. akramakumullah sa. antanul qasas òun ni ìtàn tó ń rùn. ò bá làákàyè mu ò bá nǹkan kan mu. antanu ni. akramakumullah sa. Ọlọ́run ò wá lo antanu kò lo kí sọ lásán. wọ́n ní ahsanul qasas èyí tó dáa jù nínú ìtàn. akramakumullah. ìyẹn yóò fún wa ní làákàyè lọ bí pé àwọn kan ò dáa. akramakumullah. ìyẹn jẹ́ ẹni. ẹ bá wo nǹkan tí Al-Qur'ani ń sọ nítàn yìí ló tún fi ń pè ní ahsan. Al-Qur'ani ò ní sọ̀gbà tí wọ́n bí yàtọ̀ sí sani kan. akramakumullah alayhi salatu wa salam. kò ní sọ̀gbà tí wọ́n bí kò ní sọ bó ṣe ṣe kékeré kò ní sọ bí bó ṣe kú. àfànàbí Ìsá nìkan. alayhi salatu wa salam. ànábì Ìsá yẹn náà kò tún pé yóò máa wá já sí pé tí àwọn oníkẹ́ni bá fẹ́ sọ ìtàn lárúbáwò wá wípé kí sọ lélẹ̀
pé eléyìí tàríìkù gidi ni akramakumullah sọ ìjà sí pé ìtàn ànábì yẹn kí sọ́sùl àǹbìyà anakumullah torí irọ́ ó wọbẹ̀ kaasa ni o fi pe ni tarikhun Rárá. anakumullah sọ pé sọ́tù nàbí Adam Salatu kò wassalam. sojú èèyàn ohun ẹ̀yà nàbí Adam nígbà tó lọ ń da ó ga tó ké báyìí but anthropology ni ó wàá sọ pé kò sẹ́ni tó ga tó bẹ́ẹ̀ akramakumullah ìrìn ìyẹn ga tó bẹ́ẹ̀ ìyẹn ni so ẹlẹ́ẹ̀kejì gbogbo ànábì yẹn á sáré bẹ́ẹ̀ alayhi salatu wassalam Salatu wassalam. but ànábì Muhammad Sallallahu alaihi wasallam. kí sọ́tù nàbí àbí sírátù nàbí òun ni síra ni wọ́n lò fún ànábì torí ìtàn sọ bálùkùrá ni ò sọ ìtàn bó ṣe dàgbà bọ́n ṣe bí bọ́n ṣe tọ́ àwọn wo ló bá ṣe kéékèèké yóò sọ pé kò sí ètò pamọ́ bí wọ́n ṣe gbé dìde lánàbì ìyàwó tó fẹ́ bó ṣe fẹ́ kò sí ètò pamọ́ nù ẹ̀ títí tó fi di àsìkò tó kù sallallahu alaihi wasallam so kò sí ètò pamọ́ nù ẹ̀ ní ó máa fi jẹ́ síra lọ́wọ́ fẹ́ ní kéèyàn mú ìwé wá wọ́n fi ṣe kí wọ́n ní síra tó zàtì síra zàtìyà Salatu zatiyya. so síra tó zàtìyà yẹn gbogbo bó ṣe lọ lé ẹ̀kọ́ bó ṣe ṣe bó ṣe mọ̀ gbogbo ẹ̀ ni wọ́n kọ síbẹ̀ so àwọn ìyàtọ̀ ọ̀tọ̀ nìyẹn now tarikh ó tún wá kó falsafatu tarikh yẹn Ibn Khaldun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ bó fẹ́ bóyá sí pé nínú hadith àkọ́kọ́ máa wò wípé ìtàn fi gbé mùsùlùmí ló bẹ̀rẹ̀ gbogbo mímọ́ yìí ta ló gba hadith yìí wá òpùrọ́ ni yìí máa parọ́ ọ̀rọ̀ òṣojú ẹ̀ nípa bẹ́ẹ̀ wọ́n á ṣá hadith yẹn lọ́gbẹ́ ilmu rijal al-jarh wa ta'dil so nínú ilmu rijal òun nìyẹn wọ́n á wá mú bẹ́ẹ̀ yẹn aláwọ̀já yìí kì í gbàgbé ọ̀rọ̀ wọ́n ti dè mọ́lẹ̀ pé irú ẹni yìí kò lè parọ́ irú ẹni yìí gbogbo gbàtà bá ọ̀rọ̀ òótọ́ lábàá lọ́dọ̀ ẹ̀ lágbájá yìí ọ̀rọ̀ lábàá lọ́dọ̀ ẹ̀ ní tó bá gbà wá èyàn ò kẹ́ fi sí so ìyẹn nínú hadith òní àwọn mùsùlùmí ló kọ́kọ́ bẹ̀rẹ̀ kí Ibn Khaldun wá dé lẹ́yìn kóhun tó wá gbé falsafatu tarikh kóhun náà tó wá gbé kalẹ̀ falsafatu tarikh yẹn lásìkò báyìí nǹkan yóò jọra wọn ẹ kù dànù ìgbà eléyìí pẹ̀lú eléyìí wọn lọ tí wọ́n bá ti gbé sórí pẹ́rẹ́gì yẹn ibi tó téèyàn ti máa mọ ìtàn nìyẹn láti fi dé àti láti fi tú ọ̀nà téèyàn máa ń gbà jọ ìtàn nìyẹn bẹ́ẹ̀ni kí Ọlọ́run kí ó jẹ́ àrí bàbá pẹ́ ìtàn nìní orin kan sọ fún wa pé laysa bi insanin wala akilin man la ya'i tarikh fi sadrihi wa man wa'a akhbara man qabilahu adafa amaran ila umrihi laysa bi insanin má kà á séèyàn wala akilin ẹ má kà á sóní làákàyè man la ya'i tarikh fi sadrihi ẹni tí ò bá mọ ìtàn kó ha sórí wa man wa'a akhbara man ẹni tó bá mọ ìtàn àwọn tó ṣáájú tó ha sórí adafa amaran ila umrihi bójú ọmọ kékeré báyìí ó ti dàgbàlagbà Allahu akbar ó ní ẹ kí Ọlọ́run kí ó jẹ́ àrí pẹ́ sà pẹ̀lú àwọn mabadi'u ìsà ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ wa òun náà ni madil markaz hadiruhu wa mustaqbaluhu gbogbo ata kéré yìí àwọn òsín nínú madil markaz ọ̀pọ̀lọpọ̀ nǹkan kò yé wa àmọ́ nípa bàbá Mawlana Sheikh Adam ok nípa Sheikh Adam bẹ́ẹ̀ ni sà bọ́lọ̀ sí wá rí wọ́n dá markaz kalẹ̀ bàbá ló dá markaz kalẹ̀ so káṣí kọ́kọ́ skip yẹn díẹ̀ bí mọ́sálásí ṣe bẹ̀rẹ̀ bí ilé kéwú ṣe bẹ̀rẹ̀ ilé kéwú bẹ̀rẹ̀ ẹ rí yẹn nínú tírà pé ó bẹ̀rẹ̀ 1952 àwọn takọ̀rìr tí wọ́n kọ kalẹ̀ nígbà tó di ọdún kan ìgbà tó dọdún márùn ìgbà tó dọdún méjì ìgbà tó dọdún mẹ́ta ìgbà tó dọdún mẹ́wàá ó dógún ọdún ó di ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n bàbá ṣe hafla ẹ̀ ó di ọgbọ̀n ọdún ó di ogójì ọdún bàbá ṣe hafla ẹ̀ hafla yẹn 1991 ni wọ́n ṣe ó yẹ kán ṣe ní 92 torí 92 ni ó pé 40 years wọ́n wá ṣe 91 kí ni ìdí tán fi ṣe 91 wọ́n ní ok tó rá wọn lè àwọn mú ọjọ́ tó yá sí pé àmọ́ ìjìrí ní 91 yẹn ó ti pé 40
tí wọ́n bá káwọn ká ẹ̀ tí wọ́n bá káwọn ká ẹ̀ oṣù ojú ọ̀run ó ti pé lórí ọdún mẹ́wàá ọgọ́rùn-ún ọdún ni ó máa lé ọdún mẹ́wàá yóò máa lé mẹ́ta ẹ ṣe wazadu tisa ó nìyẹn ẹni tí ó bá sì mọ ilmul falak wọ́n ṣe kó máa sọ pé ẹ máa sún sẹ́yìn tó bá ti ń sún ẹ tún sún kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ níbo lẹ fẹ́ sún dé bó bá jókè ló wà ló jábọ́ ni súnsún yẹn ò sí ńbẹ̀ kò sí fìdí mọ́lẹ̀ tó ló lè fi mọ nǹkan kan pẹ̀lú nǹkan tá a wí yẹn ó kàn ń he ọ̀rọ̀ sọ ni àgbọ̀wí bẹ́ẹ̀ ni so gbogbo nǹkan tá à ń kọ́ ní Markaz à ń kọ́ ní sítorí ká lè fi tú alukurani ká lè fi gbọ́ alukurani yìí ṣe déédéé bí mímọ̀ wọ̀nyí khidmatul Qur'an bẹ́ẹ̀ ni so ilmul falak yẹn wàá fi ṣe khidmatul Qur'ani ni naam walabisu fi kahfihim thalatha mi'atin sinina wazdadu tis'a yóò lé ọdún mẹ́ta. tí a bá fi Nàìjíríà ká ó pé ogójì ní miladi àbí ní Nàìjíríà miladi ẹ̀ 92 ni ó pé ogójì so bàbá sáré ṣe nǹkan méjì ni ara ń sọ̀rọ̀ fún yàn ara máa ń ṣòfófó fún yàn lẹ́yìn yẹn gbogbo à ń ṣòfófó kìíní fún yàn yìí ṣe kìíní fún yàn tó o bá mọ̀ ń pa ẹ̀ o ò lè rí èèyàn onímọ̀ ìṣòfófó tí mo wí yẹn èèyàn máa ń lálàá àlá yẹn ni ó ṣòfófó àlá ọjọ́ kan wà pé o lá báyìí kí ilé ọjọ́ náà tó ṣú yóò ṣẹ. ní tó fẹ́ rí lójú ayé yẹn wọ́n ti pílẹ̀ fún ẹ lójú oorun. bẹ́ẹ̀ni àlá mi wà lẹ́yìn ọdún yóò pẹ́ ó lè tó 40 ọdún kó tó ṣẹ. ó dà ìwọ gan tó lálàá ó ti lè máa gbàgbé bọ́ tó bá ń ṣẹlẹ̀ wàá máa rántí pé ó dà bẹ́ẹ̀ pé mo ti rí nǹkan báyìí òfófó làlá ń ṣe fún yàn. so wọ́n ti ń lálàá ara ti ń sọ fún wọn àmọ́ pé bàbá mọ ìjọ táwọn kù irọ́ ni gbogbo ẹni tó bá ń sọ yẹn irọ́ ló ń pa. kò sí nínú ìtàn Sheikh Adam tó yẹ lè kí wọn rárá èèyàn fẹ́ fi wá ròyìn pé wòlíì ni wọ́n ní ìyẹn ò sí nínú ròyìn wòlíì ṣé yẹn nìsín tó bá ti lẹ̀ mọ́ báyìí yóò rọra ṣí bọ́ ni. nígbà tọ́rọ̀ yẹn ò bá jọ tẹni téèyàn ń sọ mọ́. àyàfi tí làákàyè ò bá sí fáwọn tó ń gbọ́ ni wọ́n gbàgbọ́ bàbá ọmọjọ́ tí wọ́n fẹ́ kú wọn mọ̀ bóyá ọjọ́ báyìí ni o ìjọ Monday ni o ìjọ Sunday ni o ìjọ déètì báyìí ni o wọn mọ̀ but ara ń wúwo ìwúwo ara yẹn ẹjá lọ gba àwòsàn sí ẹjá lọ ṣe kínní torá ààrẹ yẹn ti ń ṣe wọ́n lọ́dún tá a fẹ́ jáde tálíkà tó jí 81 láàárẹ̀ yẹn ló ti ń ṣe wọ́n but wọ́n lọ sọ́spítù wọ́n rí hospital wọ́n ṣàmójútó bẹ́ẹ̀ sì ni gbogbo èèyàn yóò ṣá lọ hospital kan tó ní hospital yẹn ni mo rántí pé ní 81 yẹn bàbá jókòó wọ́n wà ní wọ́n jẹ wọn ọ̀sán tán báyìí wọ́n dẹ̀ ń jẹyọ̀ wọ́n yẹ jẹyọ̀ magi nǹkan kan kíní gbogbo kíní bẹ́ẹ̀ so wọ́n ṣàṣe mistakenly wọ́n fi magi sóúnjẹ yẹn wọ́n jẹ tán báyìí wàhálà bẹ̀rẹ̀ ni nínú mọ́ṣáláṣí ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni wallahu shahid torí ń gbà yẹn ájì fàṣásí wọ́n ti kú ọkọ mi ṣé bàbá mi náà fẹ́ kú nìyẹn La ilaha illallah. mo ṣàlùwàlá mo gbé kúránì mo bẹ̀rẹ̀ sí ṣe àdúrà so ọlọ́run ṣáà ní pé kí wọ́n yè so yíyẹ tán yé yẹn gbogbo kìíní yẹn mọ́ra wọn ó ti wà láti 81 tí wọ́n ti nọ́ọ̀sì so wọ́n ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan wọ̀nyí tó fi di 92 yẹn kó tó di pé ẹni tí nǹkan ti ń ṣe tẹ́lẹ̀ tó ń lọ check up tó ń ṣe kínní
kí wọ́n wá ní pé ó ti mọ́jọ́ tí ó kù ìyẹn ò sínú kàrámà kò sínú nípa àmì wòlíì rẹ̀ àràmọ́ nìyẹn kọ́rọ̀ lè dùn ní àkọ́rọ̀ lè dùn ní akramakumullah ní tí ìsàrẹ̀ èèyàn ní fi sáré nípa kìíní kan èèyàn ló máa jẹ́ kàrámọ̀ kàrámọ̀ ní kàrámọ̀ wọ́n sì ń lọ ọjọ́ dẹ̀ ń gorí ọjọ́ àgbáyé tó ń Bẹ́ẹ̀ni. sọ̀kalẹ̀ sí ni akramakumullah. so bó ṣe rí nìyẹn akramakumullah So wọ́n wá ṣe 40 years anniversary ní 1992 91 1991 bẹ́ẹ̀ni so ìyẹn lórí ọ̀rọ̀ wípé sísun Markaz àti bí ọ̀rọ̀ ṣe ń lọ. bàbá ò sì pé ẹnìkan gbà yẹn dágbére wípé 91 tí mo ṣe Edward bayi nìyí mo ń dágbére fún yín ní o èèyàn gbọ́dọ̀ lẹ́yìn náà mọ́. rárá tí wọ́n ti ń retí kan kú ni tí wọ́n fi ń lẹ̀yìn mọ́ bàbá mi ni kì í ṣe pé bóyá èmi ò retí kó kú Allahu Akbar. so báwo ni wọ́n ṣe máa ń retí pé kó kú wọ́n wá ń dábàá pé wọ́n wá ń sọ pé òun dágbére wọ́n pe gbogbo ọmọ Markaz pé àwọn fẹ́ káwọn ṣe àmójúkúrò yẹn káwọn ṣe fún gbogbo àwọn tí wọ́n bá jẹ́ tọrọ pẹ́pẹ́ lọ́rọ̀ pẹ́pẹ́ wá lórí wọn bàbá òbínú sẹ́nìkan wọn sì bẹ́ẹ̀ nìkan jà láti bo síbo ni wọ́n ìjà pẹ̀lú ọmọ kíw ta ni akramakumullah so ẹni tó ṣẹlẹ̀ nìyẹn ẹ bàbá ń bẹ́ẹ̀ nìkan jà ìrọ̀ ló ń jẹ bẹ́ẹ̀ kò sọ ọmọ kí ó sọ pé omi pẹ̀lú àfáà mi ń jà kó sọ ká gbọ́ so ìyẹn Akramakumullah. torí number 1 inú Markaz yìí lè mi dàgbà sí gbogbo kálukú wa bá mi ni Allahu Akbar. akramakumullah kálukú tó wá bá mi yẹn nǹkan tí ń ṣojú mi jù ú lọ Sahibu dar. adìrà bí máa fi hàn Akramakumullah. so ìyẹn ni ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ni pé mo kéré lọ́jọ́ orí ń bi nǹkan mi but òye wà fún mi Allahu Akbar. títí di ìsìn pàápàá Allahu Akbar. alhamdulillah nǹkan tí nígbà mo wà ń kékeré báyìí kékeré gan ni tán ṣe máa gbé mi kọ́ńkọ́ lọ́rùn wá sí Markaz ń bí kì í ṣe pé mo ti lè rìn àbí bákan mo mọ àwọn tó ń gbé mi Bẹ́ẹ̀ni yorùbá náà ni ẹni bá gbọ́mọjó lọ mọ́ mojú rẹ̀. mo mọ àwọn tó ń gbé mi ájúra máa ń sàrò àwọn náà máa gbé mi kọ́ńkọ́ lọ́rùn mo sọ pé ájúra máa ń sàrò yẹn àwọn tí mo fẹ́ dárúkọ ní ìsìn máa dárúkọ 3 tí wọ́n jìjọ jẹ́ mate máa dárúkọ ájì Sasaladin Allahu hayatahu. mate ni wọ́n Akramakumullah. máa dárúkọ Dr. YK mate ni wọ́n Allahu hayatahu. akramakumullah hayatahu Rọ̀yísùn nìkan classmate ni wọ́n Akramakumullah. bani lala bẹ́ẹ̀ ni mo fi mọ lórí 3 yẹn Akramakumullah. ájì Rahman Sàrò ti ṣaláìsí kọ́lọ́n kó bá kẹ́wọ̀n ájì Sasaladin kọ́lọ́n sì fún wọn lálàáfíà kọ́lọ́n jẹ́ ká ṣe wọn pé Dr. Rọ̀yísùn nìkan bá kọ́lọ́n fáwọn náà ní òkú gígùn àmín àwọn yẹn ọ̀rọ̀ ṣojú wọn Allahu Akbar. àwọn mẹ́tẹ̀ẹ̀ta tẹ dárúkọ fún wa isa. ọ̀rọ̀ ṣojú wọn lẹ́ni yìí ẹni tó tún jù wọn lọ ní nǹkan bẹ́ẹ̀ yẹn Sheikh Raji ni Allahu hayatahu. akramakumullah hayatahu Al-Imam. bẹ́ẹ̀ ni Akramakumullah. ọ̀rọ̀ ṣojú wọn Akramakumullah. so ọdún tán bí mi 58 ni wọ́n wá mọ́ṣáláṣí wó ìmá kọ́ ìkírun yẹn Naam. táwọn èèyàn wá ń wáyé pé kí wọ́n ti ń ẹni tó kọ́kọ́ ń túbà yẹn Juma Jibril Juma Jibril. ọlọ́run fọ̀run kẹ́ ó ya fọ́tò tó gbé mi lọ́wọ́ báyìí fọ́tò yẹn wà lọ́wọ́ mi dì sìn Allahu Akbar. lẹ́yìn ẹ̀ wọ́n máa ń túbà fún bàbá lẹ́yìn yẹn ni jìrìjìsù ẹ̀ṣẹ́ jìrìjìsù àkọ́dó lẹ́pẹ́ so àwọn náà tún tú ẹ̀yìn yẹn ó kan Sheikh Mustapha Zuglul rahimahullah wọ́n tú àní wọ́n tú títí ambassador Kabiru Sayuti òun náà tú tó wà ń lọrin òun náà tú àwọn yẹn ni wọ́n ń gbà tú gẹ́gẹ́ bí tọ́líbù
nígbà yẹn tó fi di pé wọ́n jáde wọ́n fi so ìyẹn lọ bẹ́ẹ̀ kó tó wá àwọn tẹ́ rí lẹ́yìn yẹn kò sí mọ́ ni ilẹ̀ dá ni wàláhì tàláhì ilẹ̀ dá kìí ṣe pé wọ́n fi ń yẹpẹrẹ wọn àbí kìíní kan nígbà táwa náà tá a padà tá a gòkè tá a ṣe kìíní pé ọ̀tọ̀ ni tí wọ́n ń tú ọ̀tọ̀ ni tí wọ́n ń wí. ọ̀tọ̀ ni tí bàbá Mọ̀lánà Sheikh Adam wí. bẹ́ẹ̀ ni ọ̀tọ̀ ni tí wọ́n ń tú fáyé. sọ̀kọ́ lè dùn ókè ẹ ṣáàjà máa ní ìdí bẹ́ẹ̀. ìyẹn tó yẹn bá rí náà lèyàn jẹ. bó ṣe rí nìyẹn lọ bá bábi tí àwọn tó ń tú bàtà wì ní nǹkan tí wọ́n ń tú bó ṣe rí nìyẹn bẹ́ẹ̀ ni tẹ̀fsírì inú Ramadan wáàsí alẹ́ lọ́jà ọjà Agége yẹn òun ni wáàsí alẹ́ tẹ̀fsírì nínú mọ́ṣáláṣí àwọn kí là ń pè Ìjàyè ní ìsàlẹ̀ ọjà ibẹ̀ ni mọ́ṣáláṣí yẹn wọ́n ti ń ṣe tẹ̀fsírì yẹn a ṣe Aminu Alago ọlọ́run fọ̀rún kéwọn náà nínú ajá náà sì ni a ṣe Sábálò òun yẹn ní ohun tayọ buhaya ó sì ní suratul faham wa suratul hifz ó ní tí bàbá sọ pé nǹkan báyìí láwọn fẹ́ lò orin gba orin ha nísìn yóò ha tí ó dúró tí ó ní kékèkúkè iṣẹ́ pé bàbá ka orin kan èmi náà ò mọ̀ èwo ló mọ̀ èwo ló mọ̀ so bó ṣe di pé bọ́rọ̀ ti di mo ń sọ yìí o aláwa kéékèèké yìí à ń dì mọ́lẹ̀. àwọn tó tún lè máa jẹ́rìí mi wà ní. so bó ṣe. níbi ọ̀rọ̀ yìí náà láti fẹ́ mú nígbà tí bàbá wọn wá dájú mọ̀ kalẹ̀ tí ó jẹ́ sí pé mọ́ṣáláṣí ìlú ni wọ́n ti ń kírun tẹ́lẹ̀ àwọn kí lójú bàbá rí àwọn kí náà fèsì ó pọ̀ àwọn kí náà dé sí wọn tó bá jẹ́ pọ́ wà. ó pọ̀ nínú ilé Ògúnwò yẹn ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ nǹkan ohun àkọ́kọ́ tí ìgbé lókè kò yé ilé wọ́n dẹ́kìn wọ́n dẹ̀ fi ààyè stẹ́pù tí ó lókè ọ̀dẹ̀dẹ̀ báyìí ní stẹ́pù yẹn wọ́n padà dí stẹ́pù yẹn wọ́n á ṣe sẹ́ǹkùlé àti kìí báyìí gbà tí wọ́n gbé òkè ẹni táwọn yẹn ò bá ṣojú ọ̀tọ̀ nìkan mìíràn máa wí so nígbà tí wọ́n bẹ̀rẹ̀ mọ́ṣáláṣí tó di pé jọmọ́ ń pọ̀ wọ́n wá gan ìjà wá ṣẹlẹ̀ láàrin bàbá àti Agége ìjà ṣẹlẹ̀ kì máa fọ̀rọ̀ ránṣẹ́ ẹ má lọ bẹ́ẹ̀ kíní kan ẹ má ṣe kíní yẹn ó fẹ́ wọn kódà tí wọn mú kékeré wọn ni ó ẹ jẹ́ ká parí ẹ̀ káwọn kan wá àkáwọn wá kí bàbá wá pẹ̀lú àwọn jọmọ́ tí wọ́n bá wọn fẹ́ mú dání káwọn náà wà ń bẹ̀ wọ́n jọ pàdé àga tí bàbá fẹ́ jókòó báyìí wọ́n ti wá lé lóró wọ́n ti lé níwọ̀ mágùn bọ̀dí bàbá ṣe ń lọ bẹ̀ hasbi rabbi lórí ìjà ni wọ́n ìjà náà ni wọ́n fẹ́ parí gbogbo yẹn nígbà tí bàbá débẹ̀ báyìí bàbá ní wọ́n ní jókòó ayé ẹ̀ ní ìwọ tó wípé ayé mi ni ìwọ náà jókòó ìwọ ni kò jókòó ń bẹ̀ so kò lè jókòó ibẹ̀ ni ó ti wá hàn pé àwọn mú nǹkan yìí kékeré wọ́n wá bọ bàbá lọ́wọ́ pẹ̀lú òkà kẹrẹ wọ́n bọ bàbá lọ́wọ́ ẹni tó bọ bàbá lọ́wọ́ bàbá gangan náà gbọ́wọ́ yẹn àbọ̀mọ́ kéwù kan. rárá ọmọ kéwù kankan àbáwọn náà ṣe fẹ́ ti ọmọ kéwù sí no bàbá ò ṣe bẹ́ẹ̀ tí wọ́n bá nígbà wọn sì ní jẹ́ kọ́ ọmọ tó tẹ̀lé wọn gbà
àmọ́ kí bàbá máa gbà kan wá ti ọmọ kéwù kan sí ṣé wọ́n fọmọ kéwù yẹn ṣe capsule fìdá yìí kò sínú wa bàbá kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ rí ìgbà tí bàbá bọwọ́ yẹn tán bàbá ti mọ̀ pé àwọn nǹkan kan ti dé but kò sí nígbà tí wọ́n ìjà ṣàtúnkún kí nìyẹn o ìjà yẹn ṣe mọ̀ pé wọn rọrọ yẹn resolve wípé kíní kálukú tún kámbẹ kálukú lọ lé ìgbà tí bàbá délé wọn ti mọ̀ pé kíní ok ìyàwó àwọn lè tó ń ṣe mọ́dà mi pẹ̀lú gbogbo gbàtà wí àwọn nìkan ṣo ni wọ́n sì wà lọ́dọ̀ wọn. bìkan tí náà sọ̀rọ̀ ẹgbẹ́ wo ló wà ẹgbẹ́ wo ni ò sí bàbá o tó bá yá sí pé kánsẹ́lọ̀ ó jẹ́ mùsùlùmí ni òun ni ó dìbò fún ní tí bàbá máa ń sọ ni kí ni ò go well pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ẹgbẹ́ Awólọ́wọ̀ kò go well pẹ̀lú wọn ìwà tó jọmọ Ìlọrin Awólọ́wọ̀ sì wà nínú kíní ẹ̀ ní pé Ìlọrin yẹn gbọ́dọ̀ wà odò Ọya yẹn ló gbọ́dọ̀ jẹ́ báńdìrì fúnlẹ̀ Yorùbá sílẹ̀ Haúsá so Ìlọrin ó gbọ́dọ̀ wà ní ilẹ̀ Yorùbá ìwọ tó jẹ́ Yorùbá tó tún wá rí pé NNPC sí lẹ́gbẹ́ Balewa Nigeria People's Congress tó jí pé Zik pẹ̀lú Balewa ni wọ́n fọ́ọ̀mù gọ́ọ̀mẹ̀ntì Awólọ́wọ̀ gbà òun dúró gẹ́gẹ́ bí opposition so ìdúró bí opposition yẹn òun win ló wà nínú ọkàn ẹ̀ àti nǹkan tó ń fojú yá pé bẹ́ẹ̀ bá dìbò fún mi ewé kó lẹ̀ ó dìde ó dìbò lọ́rọ́ máa yẹ helicopter yóò gbé helicopter áwò èdè yẹn ọba dé ìlọdúró pé òun lọ federal yẹn ló fi fààyè lẹ̀ fún Akíntọ́lá pé Akíntọ́lá di premier yẹn múná kó ń lọ federal ìgbà tí ó wá wọlé ó wá fẹ́ padà sí premier yẹn ò bá gbà mọ́ èèyàn tó jẹ́bo ló ń ṣàlọ́ ẹ̀ ó kó bàbá ẹni tí ó bọ̀ ní ẹ̀ wá díjalè láàrin òun àti ọ̀gá rẹ̀ láàrin Akíntọ́lá pẹ̀lú ọ̀gá ẹ̀ bó ṣe di pé wọ́n wà nìyẹn wọ́n máa ń pẹ́ kíní kan Akíntọ́lá bàbá lámi kíní kan wọ́n bẹ̀rẹ̀ sí kọrin bú gan so Akíntọ́lá wọ́n wá pé kàkà tá dọ̀bálẹ̀ fún Gàmbàrí káwọ́ kú bínú kú lòun bá ní pé òun sì lọ pẹ̀lú àwọn Gàmbàrí nígbà yẹn àmọ́ òye mi wà wọ́n kọjá níwájú ọ̀dọ̀ wa ní Agége lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀ṣì yẹn ní ọ̀nà wà tí wọ́n fi jáde sádùúgbò wa wọ́n fi jáde sí Ògúnwò ilé tó tì lẹ́gbẹ̀ẹ́ báyìí ilé ilẹ̀ kílà lẹni tó ń gbé bẹ̀ ilé kílà nìyẹn ọ̀wọ̀ kílà ni wọ́n ń pè alias kílà ẹnìkan wà ó ń ta ẹmu bí apalọ̀ lónìí wọ́n pè òun ní bírí Sunday òun ní kíní láti jáde sí oníwáyà láti Ògúnwò yẹn jáde sí oníwáyà yẹn tó àwọn náà wá tí wọ́n bá ṣe kíní wọ́n bá kọrin lọ báyìí kíní kan bàbá lámi àwọn ará ọjà kan wọ́n sàn ìró ni wọ́n fi kọ́ lọ wọ́n máa pariwo tí wọ́n kọjá ní ọ̀dọ̀ wa báyìí ẹni tí wọ́n bá sì ṣe wẹ́ẹ̀tì ẹ̀ fún ẹni mọ tó wọ́n bá kàn sí ń lọ báyìí wọ́n da petrol sí lára ni wẹ́ẹ̀tì iná yóò kàn máa jó ni wọ́n máa tájẹ̀tì èèyàn ni tó débi wípé ilé tí bọ̀dá Ridwan ń gbé yẹn wọ́n fi ṣe lóńtẹ̀ bàbá ló ní ilé yẹn ẹnìkan jẹ́ ọdẹ tí wọ́n gbà ládùúgbò ilé mélòó ló wà ládùúgbò nígbà yẹn Ìgbìrà ni bàbá yẹn ọ̀dọ̀ bàbá ló gbà wọ́n dẹ̀ fún nílé yẹn kó máa gbé kódà ilé tìmùtìmù ni ilé ọwọ́ ni wọ́n fi ilé alábàárà ni
so wọ́n ti mọ bàbá yẹn wípé ọdẹ bàbá ni òun jáde ó gba ẹgbẹ́ ṣọ́ọ̀ṣì yẹn ó fi jáde sí àfáà ńlá bí wọ́n ṣe dáná sí yẹn pàù sunsun ni wọ́n ṣaládàá wọ́n ṣe gbogbo ẹ̀ kò rán so wọ́n á ṣáná sí ọmọ ẹ̀ tó tẹ̀lé ọmọ ẹ̀ kàn gbọ́ pé wọ́n ti ṣe mùsí bàbá yìí wọ́n ti wẹ́ ti wẹ́ bàbá yìí wọ́n dẹ̀ ṣaládàá wọ́n ṣágun gbogbo lọ́mọ yẹn bá sáré wá kúrúrú ó bá bàbá ní ìta bàbá òní o wọ́n ti ṣe kí ni wọ́n ti sá wọ ẹ̀wù kí wọ́n jáde báyìí ọmọ yẹn bá tún sáré wá bàbá ẹ má lọ wọ́n bá jágbe mọ́ pé kí ló ń ṣe káwí ká fọ bàbá yẹn náà ti ń wọ́ bọ̀ ó ń wọ́ bọ̀ báyìí ló bá yọ wọ́n kàn rà gbé ni wọ́n ṣe gbé wọ ẹ̀ǹkùlé lógun o wọ́n ṣe gbé wọ ẹ̀ǹkùlé yẹn ló bá júwe ibì kan kíní kan fún ọmọ ẹ̀ kan lọ nulẹ̀ kan lọ mú kíní ẹ̀ wá ògì tí wọ́n fẹ́ kó fi sínú nínú àwẹ̀ ni òun ni wọ́n sè fún ló bu agúnmu yẹn sí ó ya ìgbẹ́ kan tó jẹ́ pé bọ̀ọ̀lì báyìí nígbẹ́ yẹn jáde ní tiẹ̀ wàláhì wọ́n àròyìn fún mi o wàláhì summa billahi al-azim so ló bá ní pé nǹkan ọmọ òun ṣe bẹ́ẹ̀ ní pé bàbá gan ni wọ́n wà so ni bàbá bá wọ́n ṣàwọ̀ gbogbo àwọn kìíní bàbá ìyẹn lọ bẹ́ẹ̀ lára àwọn nǹkan tí tójú wọn rí ni ìdán fatani lazali ni Imam Bangbola bàbá Juma Bangbola bàbá wọn tọ́ra àwọn Imam Bangbola yìí àwọn ni wọ́n ń wa bàbá gbà náà táwọn ọmọ máa wípé ẹ fi wọ́n lẹ̀ jẹ́ èyí tó bá kọjá níwájú mọ́tò mi máa gbá wallahi summa billahi al-azim so ìyẹn wọ́n bá dẹ̀ ń wa mọ́tò wọ́n lè fi rìfáàsì fi rìn láti irú sófúndé yìí wá sí Markaz bí bẹ́ẹ̀ ni so bàbá wọn ni Juma Bangbola àwọn ni Saad Juma Bangbola so gbogbo ìsàlẹ̀ ọjà ní ilé epo kan tó wà ní ìsàlẹ̀ ọjà ń bẹ nísìn mobil ibẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ibẹ̀ ni gáràjì Agege ilé epo yẹn ni kò sí ẹni tó kọjá tí wọ́n bá fẹ́ ṣe wàhálà wọn àbí tí wọ́n bá ti fàmì sí lára tí ó kọjá ń bẹ̀ tí ó wà kọjá láàyè Imam Sálà ní wọ́n bá bí ẹnìkan rí nínú yín kó dúró sójú títì àwọn bá ń wa mọ́tò bọ̀ bẹ́ẹ̀ ni bàbá gan tí bàbá bá débẹ̀ bàbá wà bọ́lẹ̀ bẹ́ẹ̀ ni so wọ́n àti wọ́n lè ṣe kankan wọ́n ní lè ṣe anything so ìyẹn lágége yìí ni wọ́n ti àìkọjá síbòmí o so bó ṣe rí nìyẹn irú yẹn ọmọ pupa wà ní Mushin so òun yẹn wúlígánsì kan lòun náà láti Mushin bẹ̀rẹ̀ àti Mushin yẹn òun yẹn lóòdù àwọn mọ́tò bọ́lẹ̀ ká ó lóòdù ẹ̀ wá sí ọ̀dọ̀ bírí Sunday táwọn lógun wò níjọ́ tó ń fẹ́ sun lé àti ilé àti Markaz odidi alẹ́ ẹjọ́ kan lóru wọ́n ti páàkì wọ́n ti dúró sọ́dọ̀ bírí Sunday tán mutí tán ṣe gbogbo ẹ̀ wọ́n retí pé tó bá di 12 lóru operation abẹ́rẹ́ kò sí ẹnìkan bẹ̀ ní pé ọmọ Markaz kan òun ló wá fàyàṣẹ́ òun ló ṣojú Sheikh Yakub wájú òkè yẹn àwọn tó wà ń bẹ̀
tí wọ́n dẹ̀ dúró ti bàbá Sheikh Yakub Haji Ushau àwọn méjì yẹn Sheikh Yakub ta okùn sí balkoni yẹn wálẹ̀ tó bá ti di pé ó ṣẹlẹ̀ káwa ṣá máa bá okùn yẹn sọ̀kalẹ̀ débẹ̀ ni so àwọn Haji Ushau pẹ̀lú bàbá àwọn ni wọ́n tẹ̀lé bàbá wá sí Markaz bí lóru yẹn tí bàbá ṣe àdúrà náà yànnà fìlà náà ṣe gbogbo so bàbá sì ti jí gbogbo wọ́n jí àwọn ìyá wa àwọn tán jẹ́ ìyàwó ńjọ́ náà kò sí ìyá àgbà ńbẹ̀ ìyá bàbá wọn gbé Agége yìí àyàfi ìgbà tí wọ́n ti Bàrùbá dé lẹ́lẹ́ẹ̀kejì èmi sì ni mo jẹ́ kán gbà ságége bẹ́ẹ̀ ni tọrọ ọkọ̀ ìyá àgbà ni wọ́n máa ń pè mí Sùúrùlérè tí mo dẹ̀ wà ìgbà tí wọ́n wá ságége yẹn òun ló jẹ́ kémi náà kọjá ságége tí mo fi lọ skul lágége tí mo fi jáde skul lágége tí mo fi bẹ̀rẹ̀ Ahmadiyya so ìyẹn ibi ìṣẹ̀lẹ̀ yẹn ìyá àgbà òkú pàkàtà rárá níbi ìṣẹ̀lẹ̀ yẹn àwọn tó dúró tí wọ́n fún bàbá ní nǹkan nílẹ̀ Bàrùbá wọ́n fi ọfà má kan ẹ̀jẹ̀ ni ó wà nínú àkókò báyìí ó pẹ́ lẹ́yìn ilẹ̀kùn Ògúnwò yẹn kódà títí torí mi ò padà rántí kí màmá wà ń bẹ títí gbogbo ìgbà tí mo ń wí tí mo lọ fi skul tí mo fi lọ skul tí mo fi ṣe kíní tí mo fi wọ Markaz àdàdà má kan ẹ̀jẹ̀ ni tó bá kan ẹ̀jẹ̀ báyìí olùtọ̀ ń lọ ni ilẹ̀ Bàrùbá ni wọ́n ti fún wọn kì í ṣe Hamawu láyò kí ló kan Hamawu láyò pẹ̀lú bàbá ilẹ̀ Bàrùbá ni wọ́n ti fún wọn ilẹ̀ Bàrùbá ni ìlú ìyá wọn ibẹ̀ ni wọ́n ti fún wọn lẹ́yìn yẹ̀pẹ̀ kan tún wà tí wọ́n fún wọn ẹ̀pẹ̀ táwọn èèyàn bá tán bá pọ̀ tán ṣe kíni wọ́n kàn da yẹ̀pẹ̀ yẹn lẹ́ni àwọn yẹ̀pẹ̀ yóò kàn di kìnìún ni wàláì tálàì ọ̀rọ̀ tí mo ń sọ yìí wọ́n lè bí Sheikh Yakub tó bá jẹ́ ọ̀rọ̀ ni mò ń pa wọ́n bá bí Sheikh Yakub bá sọ̀rọ̀ wọ́n á fún wọn so wọn nílé dìde wàláì sọ́bí láì láàrin bí wọ́n ṣe lè sún lé nìyẹn sílẹ̀ fi mọ́ wọ́n gbọ́ àkùkọ tó kọ báyìí dé wọ́n kó sọ́kọ̀ wọn padà rí wọ́n ṣe padà tó ń lọ nìyẹn wọ́n padà tí wọ́n ń lọ yẹn lọ́rọ̀ á di pé wọ́n ti gbàjọba wọ́n ìgbàjọba 66 yẹn wọ́n fi ṣe kíní àwọn sójà kan wà tí ó láìkì bàbá gan ọ̀gá sójà dẹ̀ ni kódà gbogbo ọ̀rọ̀ yìí tó ṣẹlẹ̀ kó tó di pé kíní mọ́dà mi máa ń lọ ilé wọn níbi ilé wọn tí wọ́n ní kíní pẹ̀lú ìyàwó ọ̀gá sójà yẹn tí wọ́n jìjọ jẹ́ sójà yẹn jẹ́ Haúsá sójà yẹn ló wá kó àwọn sójà ó kó wọn wá sí Ògúnwò pé kí bàbá máa tọ́ka wọn àwọn sójà yẹn lọ àrẹ́sì àwọn èèyàn pé ara àwọn ta fẹ́ mú rèé tó ń ṣe kìnnìkan ó yá ẹ tọ́ka wọn èyí tó bá débi pé ilé bírí Sunday tí mo wí àbílẹ̀ kíláì wọ́n wá kí bàbá máa tọ́ka wọn wọ́n lu ọlú ilé yẹn wọ́n bẹ̀rẹ̀ sí kó wọn ẹnìkan wà ń bẹ̀rẹ̀ sí wọ́n kó ilé ìwẹ̀ ló ṣì wà tó wẹ́lì tó rómọ́dì báyìí òun ló wà ń jẹ kó káwọ́ sókè. àwọn nǹkan tí wọ́n rí tí wọ́n fojú rí òun nìyẹn. bí àwọn kíní ìṣe lágbára tó yìí. àmọ́ ń bọ̀ wọ́n á di pé wọ́n ṣe yẹn ìgbà tí wọ́n ṣe yẹn ló fi di pé ọ̀pọ̀lọpọ̀ wá ilẹ̀ rọ̀ kò sẹ́nìkan tó bọ́ta mọ́ ló ṣe kíní ló fi di ipa kúrò lágége Yaba la kọ́kọ́ rẹ́ǹtì lé sí ní Mayer Street ní Yaba
Mayer Street yẹn gbogbo Yaba yẹn kólónì ní Èkó ń gbà yẹn lọ́dọ̀ bá ti kúrò Mushin tó ti bọ́ sí di Òru ó bọ́ sí mọ́ṣáláṣí Yaba ó sí lábẹ́ Western Region mọ́ so ìgbà yẹn àwọn ájì ṣáwù àwọn ṣéwù wọ́n kọjá sí Ṣàgámù àwọn ájì ṣáwù àwọn àjìjọ lọ àtàwọn ájì Fàṣásí níjọ́ tó fẹ́ kúrò lágége yìí bàbá jókòó àwọn ìyá Fàlí àwọn náà jókòó lẹ́yìn mọ́dà mi wọ́n sáàrin níbi àárín síìtì ẹ̀yìn síwájú yẹn àárín ibi tí wọ́n máa ń kásẹ̀ lé yẹn ibẹ̀ ni wọ́n yọjú tó bá gbé orí sókè tó máa ń pè wọ́n ni wọ́n wà ọmọ Agége ni ẹ́ láti Yaba yẹn ni wọ́n tún ti wá rí ilé tán rent l'Akínhánmi ní Sùúrùlérè ń bẹ̀ Akínhánmi yẹn la wá kó wá so àwọn ájì ṣáwù ń gbé ilé Dòsùnmú ní Nathan Street. Jọ̀wọ́ ṣe àkíyèsí láti subscribe fi like sílẹ̀ àti tẹ àròsọ bell fún àwọn ìmọ̀ràn tọlọ́fìn. Assalamu alaikum wa rahmatullahi.